ǹjẹ́ ẹ ti gbọ́? Bẹ́ẹ̀ bá ti gbọ́ tọ́ ṣé ká kíra wa kú oríire ni, torí inú ń bí Gumi lọ́wọ́ sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba US. Kí ló ń bí Gumi nínú lọ́wọ́ o? Ṣé bẹ́ẹ̀ mọ Gumi? Gumi ọ̀kan pàtàkì, ògbóǹtarìgì, ọ̀kín láàrin ẹyẹ, àwọn tó ń bá ní negotiate àwọn tí ẹ bá jí gbé lọ́dọ̀ àwọn agbésùmọ̀mí Islamic cleric ni Sheikh Ahmad Gumi. Ó ti sọ̀rọ̀ láìpẹ́ yìí ní ìjọba Amẹ́ríkà, àwọn ológun wọn àti ológun orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fi ọwọ́ òfin àti ìránisọ́rùn àpàpàǹdodo ni wọ́n fi mú igbákejì ISIS, ìyẹn àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí Afemisofo ní orílẹ̀-èdè Áfíríkà, ìyẹn second in command in Africa. Ni Gumi bá pariwo, ló bá sọ̀rọ̀, ló ní ìtẹ́ ẹ̀ṣẹ̀ yìí ò dáa, ọwọ́ yín ti kún fún ẹ̀jẹ̀ aláìṣẹ̀, bẹ́ẹ̀ ṣe ń pọkùnrin lẹ̀ ń pobìnrin. Ẹ jọ̀ọ́, ṣé aláìṣẹ̀ ni ẹni tí wọ́n pa, ìyẹn second in command ẹgbẹ́ agbésùmọ̀mí Abu Bilal al-Minuki tó dọ̀run alákejì? Ṣé Gumi tó máa ń bá wọn negotiate àwọn tí wọ́n bá jí gbé tó jáde ń jò ní tó ní ìjọba ò lè sọ pé wọn mọ àwọn agbésùmọ̀mí lọ́kọ̀ọ̀kan? Ó ní nǹkan tí ìjọba ṣe àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà láti pa Abu Bilal al-Minuki, ó ní kò dá o, ó ní kò sunwọ̀n, ó ní ìka burú gbáà ni. Ẹjọ́ ẹ fi sábẹ́ comment section, irú èèyàn wo ni Gumi? Sọ̀rọ̀ tí Gumi sọ ìṣọ̀rọ̀ tó ní láárí ni? Bó bá ti wá jẹ́ pé ọ̀rọ̀ tí Gumi sọ kò ní láárí, tó ní ìjà ẹ̀sìn lè fẹ́ dálẹ̀, nítorí ẹ̀sìn lẹ ṣe pa Abu Bilal al-Minuki, bá a bá sì wí tán wọn á ní wọn ń ṣẹlẹ́sìn mùsùlùmí, kí ẹlẹ́sìn kíni Gumi wá ń gbèjà? Ṣé nítorí ẹ̀sìn wo ni Gumi fi ń gbèjà Abu Bilal al-Minuki? Bó ni Gumi ṣe jẹ́ láàrin wọn? Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń béèrè o pé ṣé Gumi sì yẹ kó máa jáde sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí, kó sì wà láwùjọ àwọn èèyàn? Pẹ̀lú èwo gan ni ti Gumi? Ipò wo ni Gumi wà lórílẹ̀-èdè yìí tó tún lẹ́nu tó jáde nítorí pé wọ́n pa igbákejì àwọn agbésùmọ̀mí Afemisofo, tó tún wá ń bú orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn Amẹ́ríkà, tó tún wá ń ṣe kìlọ̀kìlọ̀? Ọmọ kìlọ̀ fún wọn gan, ó kìlọ̀ fún wọn gan. Ó lẹ́yìn ará Amẹ́ríkà, ẹ̀yin ológun Amẹ́ríkà, ẹ ṣọ́ra yín lórí ọ̀rọ̀ Nàìjíríà o. Tẹ́ ẹ bá ṣọ́ra yín, kò sí tó kàn yín o. Gbàdúgbàdú gbowó àgbàdo lọ́wọ́ yín o, torí pé àwọn aláìṣẹ̀lẹ̀ ń pa o, àwọn aláìṣẹ̀lẹ̀ ń pa o, torí dídá sí yín gan lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ń dàrú sí ni o, kò jẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà ó tò. Ẹ̀yin gangan ẹ̀ ń dá wàhálà lẹ̀, ìjà ìsìnlẹ̀ fẹ́ dálẹ̀, ẹ má dá sọ̀rọ̀ wa mọ́. Gumi ló sọ bẹ́ẹ̀ o. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, Abu Bilal al-Minuki bí wọ́n bá ń dọ̀run, wọ́n bá jẹ́ pé wọ́n ń ṣeré pẹ̀lú wà tó wù láyé, ó dẹ̀ kú kọ́ náà ni o. Ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ẹ gbọ́ ta ni Gumi? Kí ló dé tọ́wọ́ òfin ò lè mú Gumi? Kí ló dé tí Gumi ń jáde tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn Afẹ̀míṣòfò àti agbésùmọ̀mí? Ṣé lórí ẹ̀sìn náà ni àbí lórí ọ̀rọ̀ òṣèlú? Ìkànnì Jùgbà Máa Sálẹ̀ tí ń bọ̀ wá.